Mo lálàyọ̀ ìgbà tí mo lálàyọ̀ mo ń bi Ọlọ́run mi pé bo lálàyọ̀ ti wá bọ̀bọ́ yìí ó kàn sáré pè mí ni bóyá sáré pè mí wọ́n ná bí méjì mo ní ìgbàgbọ́ àgbà tí mo débí mo bá rí ìbejì ọkùnrin àtobìnrin ọmọ ẹlẹ́ṣọ̀ ìbejì ẹlẹ́ṣọ̀ birthday mate. Hi guys, good morning. I'm actually recording this video around 12:06 a.m. So obviously this is 28th of February 2023. So mo post video kan ile ale ni wípé wàhálà February ti pọ̀ jù. Wàhálà February ti pọ̀ jù. Mo ń sọ. Mo ní rògbòdìyàn February ti pọ̀ jù. Mo dẹ̀ tún sọ fún February pé ó kọjọ́ kan fún ẹ máa lọ lé ẹ. Àṣé February ò ní good news fún mi. February rírò ní tènìyàn ṣíṣe ní tọ́lọ́run. Rírò ní tènìyàn so tó bá jẹ́ pé mo ti lé ẹ lọ bá àwọn ọmọ mi ṣe máa wọ máàjì rè. So February ò ní nǹkan ayọ̀ fún mi. Adeniyi Johnson just gave birth to bouncing baby twins. Ọkùnrin kan, obìnrin kan. Ó pọ̀. February máa tí ì lọ.